Nàìjíríà ti bàjẹ́ dànù ẹnikẹ́ni tó bá fẹ́ ṣèjọba yóò fight corruption gbogbo owó tẹ́lẹ̀ ṣèjọba ọwọ́ corruption lọ wà bàbá yìí olóhùn máa ṣèjọba lọ́kọ̀ fight corruption kò síbi tí kò sí corruption kò sí ẹni tó lè defend ìjọba ìmọ̀ ebi lẹ́yìn riot tún ní epo tó ti di torí ẹnìkan play ẹ lọ fọkàn balẹ̀ ẹnìkan wo ta ní sọ̀rọ̀ wọ́n ní madam ó ti ṣe ọkùn wọ́n gbà ìtẹ́ ẹ lọ fọkàn balẹ̀ rárá wọ́n ní wọ́n play rẹ̀ lórí handset àwọn náà ìṣòro kan bẹ tí ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí ọlọ́mọdé pàwárẹ́ kọlọ́mọ bínú gbogbo ẹ̀ ní sọ̀rọ̀ lórúkọ Islam lẹ́yìn tí ó yẹ kó rí bẹ́ẹ̀ àwọn olóòdó pọ̀ àwọn tó ti yàwó èrè inú wòlíì wà tẹ́gbẹ̀ àwọn wòlíì àwọn àfáà wèrè tó pé àrùn lẹ́yìn wọ́n wà kó dẹ̀ mọ́lẹ̀ wà láàfáà àrùn ẹ má gbàgbé wípé ìyàtẹ̀ ń jẹ kìí ṣe ẹ̀yin lẹ́kọ́ ọ̀sẹ̀ àwọn tó ní sísítẹ̀mù yìí ó pè wá àwọn tó ní sísítẹ̀mù yìí pè wá táwọn náà wà lò lálòlòlòlòlò ní ó pè wá yóò àwọn ni wọ́n kọ́ ọ̀sẹ̀ problem wa àwọn náà ló sì jalè jù kò sí owó ṣe é jí ní Nàìjíríà kò sí lára gírí mọ́sálásí àtọ̀dá rẹ̀ abẹ́ọ̀kọ́ ni kò sí lára képẹ̀ tí ẹ̀ bọ́n ṣe ń jí owó tó mọ́sálásí wọn fi kọ́ Islam wọn fi rán lọ ilé ìpé wọn fi kọ́ Islam wọn fi gbé ká láàrin mọ́sálásí àti chọ́ọ̀chì èwo lọ́mọ ní chance àti rí owó jù tó bá ní wọ́n gbowó jọ fún mùsùlùmí wọ́n pọ́n fẹ́ dá sùkú kan lẹ̀ báyá yunifásitì àmọ́ iye owó táwọn Christian wọ́n rí ẹwọ́ láìpẹ́ yìí lọ́sùn bílẹ̀ nìkan bùn church kan ní 1 billion kọ́ni ṣe ẹgbẹ́ rí pé wọ́n bùn mọ́sáàsì kí ló fi sí wọ́n bá jalè owó òun lè díẹ̀ bẹ́ẹ̀ ó lè lọ ṣọ́ọ̀ṣì níbo ní wàá kí ní wàá sí mọ́sáàsì Yorùbá mi yé so system tó jẹ́ kárí ó lè jà kí gbogbo rí ọ̀dàrú báyìí ọ̀wà látọwọ́ yín onírísẹ̀ kejì tí ọ̀wà ti wá lọ́dọ̀wọ́ yín ó yẹ ká tó ṣe tí ń bẹ lọ́dọ̀ yín tẹ́ẹ̀mà bóyá kẹ́ lọ bẹ́ẹ̀ tí ó ṣàlàyé ẹ̀ fún yín kẹ́ practice ẹ̀ kẹ́ organize ara yín ẹ wá mú wá ẹjẹ́ àlòwò gbogbo mọ́ntíkọ̀ gbogbo zone tí Islam darí rí Nàìjíríà wọn náà lọ dáa jù and corruption ló lóòjù a ní ìwà àbàjẹ́ wọn lóòjù àmọ́ gbogbo zone tí Christianity ṣe gẹ́nà àti ìlú àti state tó ti rọwọ́ mọ́ àná ìbàjẹ́ wọn burú jù ẹjọ́ wọn máa gbé ní Nàìjíríà lónìí ẹjá wá sí west wa tájọ wà mẹ́yìn fún gbogbo west bẹ́ẹ̀ ṣe rí south west ló ní ìfọ̀kànbalẹ̀ jù south east tí wọ́n burú jù tí a lọ crime ìwà àbàjẹ́ ìjíyàngbé ìpààyàn ó wà ní gbogbo west yóò àtilẹ̀ Yorùbá àtilẹ̀ Ìgbò àmọ́ tilẹ̀ Ìgbò pọ̀ ju ti kéré tilẹ̀ Yorùbá lọ ilẹ̀ Yorùbá ó ní state mẹ́fà lọ́wọ́lọ́wọ́ báyìí gbogbo state mẹ́fà fáwọn based on report tí ọjọ́kọ́ àtọ́ mọ̀ ń pa ẹ̀ ló ṣe Ọ̀ṣun state òun ni crime ẹ̀kẹ́rẹ́ jù àti ó ṣe ẹ̀ lọ́ṣun state local government bí 30 àbí 31 lẹ́fẹ́ pè Ìwó local government ní Ìwó local government òun ló ní èèyàn tó pọ̀ jù population tó pọ̀ jù torí wọn ò pínwó ó ní local government ń bẹ́nu ẹ̀dẹ́ mẹ́wọ̀n ẹ̀dẹ́ òtówó local government méjì sí wà ní gbòrò abẹ́kọ́ ní ó ní local government ń bẹ́nu Ifẹ̀ àbí ó ní local government ń bẹ́nu Òṣogbo kó òtówó ṣùgbọ́n local government yẹ kápẹ́ ní bẹ́nu wò so dáfẹ́ òun ló ní population jù ó fẹ́ pé òun ló ẹ̀kọ́ ní crime jù Ìwó wá ní ìfọ̀kànbalẹ̀ wájú nínú gbogbo local government rẹ̀ lọ́sọ̀ kí lọ́kọ̀ ọ̀sẹ̀ Islam nǹkan kọlu Islam ni torí kan kọlu àwọn àfá ń kọlu ọmọ kéwú nǹkan kọlu ètò Islam ni lọ́jọ́ kí nǹkan máa bàjẹ́ ní olé nǹkan kọlu ní ààrẹ ní reform ẹ̀
òun gẹ́gẹ́ tí ẹ bá gbé kalẹ̀ dáadáa òun ló lè tó ilé ayé ara wa àti ilé ayé orílẹ̀-èdè wa wàláhì láàbẹ̀ ẹ̀yin náà mọ̀ kí ló tẹ́ ọmọ tó bá lè wọ́n mú wa lè ké wọ́n ṣe mú lọ sọ́ọ̀sì tọ́mọ bá lè wọ́n mú wa lè ké yóò sọ̀rọ̀ adáwọ̀ láti ayé báyé àtẹ̀yìn tẹ́ ń wí yẹn gbogbo ẹ̀ tí ń wí yẹn ẹ̀tẹ̀yìn tẹ́ ń gbọ́ ẹ lè mọ̀mọ̀ bẹ̀tẹ̀yìn tẹ́ bá jó ń dá wà ẹwà dúrà ẹ̀bẹ̀yẹ yẹ̀ tẹ́ ti fi Islam rọ̀ ẹwà dúrà àwọn èèyàn tó pé Islam ti sọ tọ́ọ̀gì dàfà ó ti sọ ẹni tó lè dẹnu tọ́rọ̀ ó ti sọ ẹni tó pé ìwà rẹ̀ ayé ìfẹ́ rí ó ti wá sọ di èèyàn rí the problem wa ó náà ní pé àwọn mùsùlùmí àkójọ akọ́ ní ìdíkà àkójọ náà tàbá kójọ àwọn àṣẹ nǹkan yìí ẹjá wọ́rọ̀ gidi gbọ́ ìṣòro kan bẹ tí ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí ọlọ́mọjọ pàwárẹ́ kọlọmọ bínú tẹ́bá ti fẹ́ àdírẹ́sì public ó yẹ kí guideline wà authority wà tí ó tó tí a bá ń bá aláìmọ̀kan sọ̀rọ̀ ẹ wá yọ̀ǹda kí everybody mọ́ bá aláìmọ̀kan sọ̀rọ̀ ẹ̀bà yé aláìmọ̀kan ẹ̀bà lé ayé rẹ̀ ẹ̀bà jẹ́ torí pé tó nọ́mà ni pé ẹni ọba nímọ̀ ló yẹ kó bá aláìmọ̀kan sọ̀rọ̀ adọ́gọ́ ni gbogbo èèyàn ní sọ̀rọ̀ lórúkọ Islam lẹ́yìn tí ó yẹ kó rí bẹ́ẹ̀ àwọn olóòdó pọ̀ àwọn tó ti yàwó èrè inú wòlíì wà tó pé àwọn wòlíì àwọn àfáàwò èrè tó pé àrùn lẹ́yìn wọ́n wà kó dé ọ̀mọ́lẹ̀ wà láàfáàrù ibi àwọn ẹ̀dẹ̀kọ́ tó ní ilé kàchà àti bọ́lá sọ̀rọ̀ ilé kàchà jìbìrì ní mọ́ gbé fún mi ara àwọn tó yàwó èrè inú wa nù ọ̀yẹ̀ wọ́n fi pamọ́ sí àrùn ní ìṣọ́kúsọ pọ̀ bí alẹ́bẹ̀rẹ̀ kan ó sì gbogbo ẹ̀ sí pọ̀ mọ́sáàsì báyìí wọ́n sì ń wò báyìí wọ́n sì retí wọ́n ti ṣèkámọ̀ wọ́n retí ìmáàmù obìnrin sì ń bọ̀ àlàjá lórí dẹ̀kùdẹ̀kù kan báyìí ó sì gorí mímbàrì ó sì ràn ìdí báyìí náà láwọ́ àwọn gbogbo mọ́sáàsì ò sì tùká wọ́n ọ̀fán ọ̀dà ẹ̀jẹ̀ fún ilágbèdè kan káyà pé ilé ayé tí á tún dá kí wọ́n á ní ìwà mọ́sáàsì ẹlẹ́ àkàn tó ní máa ní bàjẹ́ ẹlẹ́ àtó ní máa ní ọlọ́wọ́ gorí mímbàrì fún yín ṣé yóò ṣe ó túbà bèèrè pẹ̀lú bẹ̀rẹ̀ pẹ́ kí n lẹ́yẹ̀ ẹ̀ẹ́kọ́ mọ̀ lẹ́nu pé àìrí àkílẹ̀ fẹ́ ṣe lẹ́nu tó bá ní ẹ̀sẹ̀ kà mọ́ nǹkan tó bá tó àtò nǹkan èwo ní òrìṣẹ́ inú mẹ́rẹ̀ẹ́ta ọ̀rọ̀ ní òrìṣẹ́ yóò túbà tí mú kọ̀kọ́ ṣe ni àbí ẹ̀sẹ̀ kà mọ́ lẹ́yìn àbẹ́ kí n lẹ́yìn ká tó ń bèèrè obìnrin tí mo wí ìdẹkùdẹkù yìí kì í ṣe ìjáàbù gidi gan lólò ìborí yìí náà ni ó lò ó sì ń wọ́n sì tún bá rìkọ́ọ̀dù ẹ̀ wọ́n tún bá rìkọ́ọ̀dù wọ́n tún gbé sórí afẹ́fẹ́ pé kẹ́lẹ̀ bá wọn pé bẹ́bẹ́ ń lọ gbogbo èyí pátápátá kò ṣẹlẹ̀ rí ní Islam àdébì tí wọ́n sọ orú ẹ̀ ó ní tó wá dòkè ayé báyìí ó láwọn sọkúsọ àni wọ́n gba máìkì wọ́n máa sọ̀rọ̀ àwọn ará èèyàn máa gbọ́rọ̀ wọn ó látàwọn àfáà kan tó ẹ pé àfáà ni ṣùgbọ́n oró tí ń dá yìí ẹ lè mọ oró òun nítorí pé wọ́n mọ̀rọ̀ gbé kalẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run náà wọ́n sì máa sọ ṣùgbọ́n wọ́n ti fi ìfẹ́nú wọn tú wọ́n ti wá fi gbé kalẹ̀ látòdì òdì méjì ni máa ní ẹlòmíì fẹ́ lò fẹ́nú ẹlòmíì sì fẹ́ sọ ó fẹ́ lò làákàyè ntí ẹlòmíì ti nínú tó decide lọ fẹ́ sọ Kùránì náà ti fẹ́ tú ẹlòmíì fẹ́ lò làákàyè rẹ̀ kò dẹ̀ ní làákàyè ẹlòmíì kẹ̀lẹ́ pé kò ní làákàyè sọ làákàyè rẹ̀ bẹ̀tẹ̀ làákàyè rẹ̀ kò rí nọ́mà nǹkan ẹ̀kọ́ orí tí ó fi tú tó fẹ́ sí kéde tó fẹ́ tú irú àfa àtọ̀sọ fún yín pé ẹni fẹ́ kírísẹ́n ọ̀rọ̀ tí ń wúlò òdodo ni kẹ̀lẹ́ pé kẹ̀lẹ́ sáfà ṣùgbọ́n ọ̀rọ̀ ó lè tàn Sáúdí kò lè tàn bí sẹ́yìn ibi tó ti ní kó fẹ́ kírísẹ́n iná níbi tó fi Islam wà á bí tó o bá fẹ́ kírísẹ́n wọn ò bí ọ́dà kó lọ ṣọ́ọ̀ṣì tó bí o bá ti lọ ṣọ́ọ̀ṣì báyìí kápẹ́rù sẹ́yà Islam ni wọ́n pọ̀ ní àbí níbi ẹ̀ tó ń lò fún Islam nù àmọ́ níbi tọ́ọ̀fẹ̀ kírísẹ́n táwọ̀ tí mọ̀sáṣítà ní rí ọmọ àmẹ́yàwó rẹ̀ táàrí mọ́ abẹ́ẹ̀kọ́ ni ọwọ́ náà gbé òfin Islam tí rọ́wọ́ mú ọwọ́ gbé wá síbí sẹ́pà àfáà náà ni bẹ̀kí ní dàlámù hekima lásán ní sẹ́kẹ́ni tó ní pípò nílá akẹ́kọ̀ọ́ yáwó rẹ̀ ó ní ẹ̀ndọ́ kí ni o ìpọ̀ ẹ̀sẹ̀ pè ní ìpọ̀ ni pé kí yóò gbé nǹkan sáàyè rẹ̀ má gbé ọ̀rọ̀ má sọ síbí ọwọ́ ànùkọ̀ ànílò tó sùn mọ́ sọ síbí
lọ sọ síbi tí kùránì ti ráyè àti nàpá já tó pé kèé torí gbogbo àwọn ọ̀rọ̀ ń pọ̀ tẹ́ pé ẹlẹ́fẹ́ christian ẹ̀gbọ́n kóòdù islam àbí ibo ni ìlú wo ni ọ̀gbọ́n kóòdù islam tọ́wọ́ kóòdù islam crime ni wọ́n àkọ́tí ọmọdé wọ́jọ́ mẹ́ta dókítà tẹ́sí ẹ̀wò ṣe ìsìnkú ọ̀yà wèrè lẹ́yìn náà wọ́n dùn bí ọlẹ́ ìpè sí kóòdù islam ni mo kóòdù ọ̀yà ìlọ́pá níbi tí ó ti wọ́n máa ń pààyà tí ó bá kóòdù islam wọ́n ní o lè fẹ́ christian lóbìnrin ni o kùránì tó wíbẹ̀ gàgà kò sọ pé ẹgbẹ́gbọ́ kò sọ pé ọkùnrin wọ́n lè fẹ́ obìnrin tàwa kùránì ó sọ bẹ́ẹ̀ pàpà kùránì ó sọ pé ọkùnrin tí wọ́n christian ó lè fẹ́ obìnrin mùsùlùmí kò sọ bẹ́ẹ̀ bẹ̀ tó ní ọkùnrin mùsùlùmí ó lè fẹ́ obìnrin kí ni o christian tó bá decent ibi tí ọlọ́run ti ń wí lọ́jọ́ òun tó bá jẹ́ pé gbàtọ́ ọlọ́run tí ìgbẹ́jọba fánà bíi ni kò sí mùsùlùmí kàtí ọ̀gbádùn àbí tó bá lè christian báyìí tó fi lè fẹ́ kò sí christian fẹ́ ṣe yọ ọgbà islam torí àwọn student ànábì student tàwọn olè yìí àfáà tó ṣe fatuwa èèyàn mélòó ní ọ̀sán fún pọ́ùn ti fẹ́ christian ọ̀nà sọ̀rọ̀ sórí afẹ́fẹ́ lásán olójú ẹ̀ ti jókòó wájú rẹ̀ millions tó ní kọ́ tẹ̀lé ọ̀rọ̀ rẹ̀ tí wọ́n ti fẹ́ christian tán ó ní mọ́ tí sẹ̀ lẹ́yìn àbí ó yẹ kọ́rọ̀ bí ó ti yé ẹgbẹ́ mi sí so problem ya ní bíbá ẹ̀ kí ló dé authority ṣe authority máa gbàgà yóò máa sọ pé ìwọ ni ọ sọ̀rọ̀ yìí tó rá àti gẹ́ẹ̀tì profile àmọ́rùmọ̀ tó ní àtìmọ́ tó lè sọ ìwọ má sọ ìwọ ni ọ sọ yìí má ṣe ń ṣe Saudi nù àwọn afá pọ̀ Saudi Arabia ṣùgbọ́n wo fún aláyè kankan máa sọ bátabátá wọ́n máa dorí àwọn èèyàn rúwárí àbíkọ́ máa kọ́ wọn síra wọn ìjọba wa control wọn ìmọ̀ tó bá mọ̀ ọgbọ́dọ̀ sọ nípa ètò òsìké ni ìtọ́wọ́ tó mọ̀ nǹkan tó lè correct ẹ̀ ṣùgbọ́n níbi láì sọ tó bá wọ̀ ẹnìkan ní òun àtọ́lọ́sẹ̀ yẹ kírun tání ó ní kọ́lá kan ọlọ́run yàtọ̀ fún nǹkan ìgbàlẹ̀ owó sì máa mú ẹgbẹ́ sọ́rọ̀ máa kírun ọlọ́ta kírun òpòrò ó tó wá ní ọlọ́run kírun lẹ́yìn o ọlọ́run kírun fún mi tó bá fi lè kírun kèsì ọlọ́run mọ́ gbogbo dáadáa ẹ ọmọ ẹni bíbáyìí ẹ mùsùlùmí wá sẹ́tẹ́rẹ́ wá mo fẹ́ sọ ọ̀kan fún yín Islam gangan wà àlàyé ẹ̀ wà sẹ́tẹ́rẹ́ àfa pọ̀ gan ẹ̀rọ farabalẹ̀ yín lé ní ìdíkẹ́ farabalẹ̀ torí àwọn àfa àwọn òṣè control ìjọba tí ń bẹ́ẹ̀ nú ìbínú tẹ́ẹ̀rí lẹ́yìn ìjọba látọ̀dọ̀ Ọlọ́run ni pé ẹ̀bọ̀ Ọlọ́run tó ètò rẹ̀ ẹ̀dá sí ẹni kọ̀ọ̀kan yá rí ẹni solúsọ̀ ọ̀kan yín bẹ̀tì igbó kàn yín ẹ̀yìn ẹ̀ aláwọ̀ kan máa kó oríṣiríṣi ọtí wá káwọn ọmọ máa mú kú mu káyọ̀ wọ́n máa bàjẹ́ àbí bẹ̀tọ̀ Ọlọ́run kọ̀ọ̀kan yín láti bá a dá sí àbí kọ̀ọ̀kan yín ẹ̀yin náà lè rí solúsọ̀ sí ìjọba yín èyí ti burú jù náà èyí tá à ń bá lọ lọ́wọ́lọ́wọ́ èyí ti burú jù kò sí ẹni tó lè dìfẹ́ǹdì ìjọba ìmọ̀ ebi lẹ́yìn riot tún ní epo tún ti di tóbi ẹnìkan play ẹ lọ fọkàn balẹ̀ ẹnìkan wo ta ní sọ̀rọ̀ wọ́n ní madam ó ti ṣe ọkùn wọ́n gbà ìtẹ́ ẹ lọ fọkàn balẹ̀ rárá wọ́n ní wọ́n play rẹ̀ lórí handset àwọn náà kẹ́ ní masalasi mo dá wákà fún àwọn àti pé gbogbo arájọ dìbò kan náà Tinubu la dìbò fún mo dá kà fún pé mùsùlùmí ní Nàìjíríà mùsùlùmí àwọn Nàìjíríà ọmọ Nàìjíríà pátá ẹ̀jẹ̀ ká tẹ̀ wọ́ àdúrà kí Tinubu sí ẹ̀ka sí wọ́n ní àwọn ọkùnrin ẹ̀mọ́ sọ wọ́n o ọ̀dà mùsùlùmí Nàìjíríà ẹ̀jẹ̀ ká tẹ̀ wọ́ àdúrà kí Tinubu máa ṣe ẹ̀ka sí wọ́n lè yún lọ́dà gbogbo àwọn tí wọ́n gbogbo mọ́sáàsì unite gbogbo àwọn tí wọ́n sọ wípé Tinubu gbọ́dọ̀ ṣẹ̀kẹ́ sí gbogbo pátá Tinubu wọn dìbò mo kàn fi sàràdà náà ni ó lónìí bí ṣe ń lọ yìí sọ́dà kó tó wálẹ̀ kan sí kò possible ni àbí tí wọ́n bá lọ kọ́ fún nǹkan mi kí ló dé kí ẹsẹ̀ ńlá bàjẹ́ o gbogbo àwọn náà lájọ bàjẹ́ o tí wọ́n bá ti tẹ̀lé system ìtí ń bọ̀ burú jẹ́ yìí lọ tí wọ́n bá ti tẹ̀lé system ọlọ́run ìtí Nigeria system ọfà ìgbòlè alẹ́ dí owó olè bàbá yìí olóòwò mọ̀ sí ìjọba lọ́kọ̀ fáìtì corruption àkàn kò síbi tí kò sí corruption anímọ̀lọ́dún kan láì tí wọ́n ti máa ń mójútó òfin wọ́n máa mójútó òfin dáadáa wọ́n bá lọ gba receipt tẹ́ wọ́n gbà kan báyẹ̀ bẹ́ẹ̀ wọ́n ibi tó pé tí wọ́n bá yàn ọjọ́ ibẹ̀ lọ́ọ̀lọ́ wọ́n bá ní receipt yẹn o 200 naira làwọn kọ̀ síbi receipt ṣùgbọ́n 1000 mo gbọ́dọ̀ san àwọn oníkọ̀ 1000 sí rán receipt o ibi tí mo sì lọ yìí ibẹ̀ gẹ́gẹ́ ní òótọ́ ti parí ní Nàìjíríà
wọ́n gba rìsíìtì mo san 1000 bí n bá ti san 1000 mi lè gba rìsíìtì ìtọ́ wọlé tí ó lé sápò ìjọba ó jẹ́ 200 ìtẹ́mi ó sì san ó sì jẹ́ kí ni o 1800 yòókù corruption ni sẹ́yìn tí mo ti bá corruption tẹ́ bá ti bá corruption bẹ́ẹ̀ kò síbi tẹ́ẹ̀tì ní bá corruption tó ibẹ̀ gangan lẹ́ẹ̀kọ́ sọ pé corruption orí rẹ̀ ò pé wọn lọ́wọ́ sọ pé corruption orí ẹ̀ pé máa bọ̀ Nàìjíríà ti bàjẹ́ dànù ẹnikẹ́ni tó bá fẹ́ ṣe ìjọba yóò fight corruption gbogbo owó tẹ́ẹ̀mì ṣe ìjọba ọwọ́ corruption ló wà bọ́ọ̀ lọ yáwó àwọn corruption ni ó pin kódà tí wọ́n bá wà ní house tí wọ́n fẹ́ sọ pé a fẹ́ yáwó wọ́n ní 1 million láàlò ṣùgbọ́n owó àwọn tá a fẹ́ sọ pé ká lo 1 million náà ẹ̀ yá mọ́ owó àwọn tó yẹ pé àtúnrí tí ẹjọ́ bá náà tó lè sórí búkà ẹ̀tún yá mọ́ wọ́n wà yá 3 million 1 million náà láti gẹ́mi àwọn tí wọ́n ní káyá sẹ́ẹ̀gbówó oṣù yìí ni wọ́n legalize corruption òfin ìwọ́n ló máa legalize corruption kò sẹ́ tí ó mú wọn wọ́n ní ẹ̀rin àwọn kan wọ́n ní immunity ẹ̀tọ́ ní immunity tí yóò ṣíṣe ní tí èsẹ̀ ní ọlọ́ tí èsẹ̀ àfá tí èsẹ̀ tó bẹ̀rù ọlọ́wà ní immunity pé kọ́ máa ń jalè kọ́ máa sí kíni kọ́ máa jalọ́ bàbá change system yìí àwọn mùsùlùmí àwọn láti lè change ẹ̀ àdìjú àgbà iṣẹ́ níbi tí wọ́n bá fẹ́ tún kà sí ìjà wà ń bẹ àrí bẹ́ẹ̀ bá fẹ́ tọ́jú egbò elégbò ọ̀pàlú àbí ní ìpariwo bẹ́ẹ̀ bá ní kọ́ bá pariwo àjẹ́ pétégbò rẹ̀ pọ́pá abẹ́ọ̀kọ́ ni àwọn aládìjọ láwọn afẹ́sìn wa tún ètí ń bẹ̀rẹ̀ sí odó rọ ní o tí àwa majority ni a àwa kọ́lá bàjẹ́ ṣẹgbọ́n mi yé ẹ̀kẹta wa ni pé àwa ní program ṣẹgbọ́n mọ̀ ń dákọ mẹ́ta nítorí mísìn a ní program tó bẹ́ ìlú àti ẹ lójú pé program yẹn kì í ṣẹgbẹ́ kiriyó ṣẹ́rí kiriyó kò lófin kò léètò kò lẹ́dúkẹ́sàn àbíkan ẹlẹ́bọ kò lófin kò léètò kò lẹ́dúkẹ́sàn kankan tó kiriyó ṣẹ́rí kiriyó gbogbo tí ó ń jẹ́ ìsìn rẹ̀ tí ń jẹ́ ìsìn ìpàdátá ó kéré gan muslim ló ní ẹ̀kọ́ ẹ̀mẹ́ tíra lẹ́ẹ̀ka ń pa ẹ̀sìn àbí àwọn olófin kankan tọ́lọ̀ títí àwa ní ẹlẹ́kọ̀ọ́ tá a ní ẹ̀nà ọ̀fọ̀ ẹ̀kọ́ láti ọba tó ní sánmà tó jẹ́ kí yọ̀ máa jẹ Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ lónìí àmọ́ wa gangan àwa ní problem ta ní wípé àti ìlọ máa gbọ́ ọ̀rọ̀ níbi tí ọ̀rọ̀ gangan wà àwọn tí ń dorí wa rú tí ẹ̀kan ní chance àti máa sọ̀rọ̀ tẹ́kàn dorí wọn níbi tẹ́ ń lọ ẹlẹ́mí ọ̀rọ̀ tí ń sọ́dá bẹ̀tẹ̀ kò náà níbi tí ń lọ àwọn kan bẹ̀tẹ̀ pé kò tiẹ̀ àti ibi tí ń lọ o àtọ̀rọ̀ kò sí kàtọ́ dá mẹ́ wèrè ní chance láti níjọ lẹ́yìn láwùjọ àwọn mùsùlùmí ní wèrè tó ti ya wèrè tó pé wọ́n lọ dè mọ́lẹ̀ ni yóò máa sọ̀kúsọ̀ káàkiri ọlọ́run kọ́lá wa kọ́dẹ̀ tún orílẹ̀-èdè ṣe